Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, nǹkan tá a fẹ́ discuss nínú fídíò wa eléyìí ọ̀rọ̀ nípa former governor of Ondo State, late Arakunrin rotimi Odunayo Akeredolu, tí gbogbo wa tí a mọ̀ sí Akiti. Gbogbo wa la ti gbọ́ wípé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè, so wọ́n ti padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó dá wọn. So nǹkan tá a fẹ́ discuss nínú fídíò wa eléyìí ni wípé ikú ó jẹ́ nǹkan tí ó lágbára, and ikú ó jẹ́ nǹkan tí Ọlọ́run dá láti fi máa caution àwa èèyàn, because ẹni tó bá fẹ́ hùwà burúkú tí ó bá rántí ikú, ominú á kọ ẹni yẹn, so ẹ̀rù ayé ẹ̀rù ọ̀run á ba ẹni yẹn. So gbogbo la ti gbọ́ àwọn ọ̀rọ̀, àwọn ìwà tí àwọn èèyàn sọ wípé Arakunrin Akeredolu tí wọ́n hù. So gbogbo wa la ti gbọ́ àwọn dáadáa tán ṣe. Irú legacy wo lèmi àti ẹ la fẹ́ fi sílẹ̀? Irú legacy wo la fẹ́ fi sílẹ̀? So Governor Akeredolu ló kù yìí, táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn lọ́tùn, táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn lósì, wọ́n ń sọ gbogbo àwọn dáadáa tán ti ṣe. And then àwọn náà wọ́n ṣe fídíò kan ní ìgbà tí wọ́n ṣe burial fún mọ́mì wọn. Wọ́n ní àdúrà ní kẹ́ máa fi ràn wá lọ́wọ́, àdúrà ní kẹ́ máa fi ràn wá lọ́wọ́. Aṣiwèrè ó ń kó ọrọ̀ jọ sótìmẹ́nì tí ó na. So náà fi ní Governor Akeredolu nígbà yìí wọ́n náà fi wá sọ̀rọ̀ pé a lè kó ọrọ̀ jọ gan lójú wa kí EFCC gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. So wọ́n sọ nínú fídíò wọn yẹn. So and then wọ́n ní ìwà ó ṣe kókó, ìwà ṣe pàtàkì. Olórin kan ó kọrin, wọ́n ní olórin yẹn Síkírù Barrister, wọ́n ní máa ṣe rere láyé mi ò máa ṣe rere, máa ṣe rere láyé mi ò máa ṣe rere. Àbọ̀ àfàbọ̀ fóníṣẹ́ ó ti dá mi lójú, iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀ ẹ̀dá là. Báyé ń gbógun ẹ̀ sá máa hùwà re, because ìjọ kan ń bọ̀ tá ó lọ pàdé rojọ́. Bàbá ń gọdù adájọ́ o, ẹni bá ṣe àwọ̀ náà. So irú legacy wo lèmi àti ẹ la fẹ́ fi sílẹ̀? Ìwọ tó wà nípò àṣẹ lónìí, ìwọ tó wà nípò owó, tó wà ní ipò aṣáájú, tó wá mú ipò yẹn, tó wá fi ń dà lúrú, tó fi ń dààmú ọmọlàkejì, tó fi ń gbégi dínà fún àwọn tí ó yẹ kí wọ́n rọ́nà lọ. Gbogbo àwọn tán wà lábẹ́ rẹ tó ń fi ipò, ọlá, owó tó ní, tó fi ń yàn wọ́n jẹ, tó fi ń ni wọ́n la. Rántí ikú o, rántí ikú. Èmi àti rẹ, ẹ jẹ́ ká rántí ikú wípé lọ́jọ́ ọjọ́ kan gbogbo wa ẹ̀mí wa yóò tọ́kú wò. A lọ padà bá Ọlọ́run tó dá wa, a dẹ̀ jábọ̀. Irú àbọ̀ wo ni èmi àti ìwọ la fẹ́ jẹ́ f'Ọlọ́run ọba tó dá wa? So ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n. Ikú Arakunrin Akeredolu ẹ̀kọ́ ló tún jẹ́ fún àwa tá a sì tún kù láyé. Although àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa kú, àwọn tán nípò, tán nífọ̀n lè kan náà ju Akeredolu lọ, wọ́n ti kú. Ẹ̀kọ́ ni, wàásí ni fún wa, ìkìlọ̀ ni fún wa, because Ọlọ́run fi ikú ṣe ìkìlọ̀. But àwọn ẹ̀dá a kàn máa ń rò pé bóyá Ọlọ́run fi ikú ṣe ìkà ni, Ọlọ́run fi ikú ṣe ìkìlọ̀ fún wa ni. Because mo wo the rate báwọn èèyàn ṣe ń hùwà bí nílé ayé, pé tọ́lọ́run bá kanlẹ̀ ní ká mọ̀ kú ńkọ́. Ọmọ ẹ̀dá Ádámù ò bá bayé jẹ́ jù bẹ́ẹ̀ lọ. But Ọlọ́run tí ó ti ní pé kíkú ó wà ló jẹ́ kí ìwà ìbàjẹ́ kó tún fi bẹ́ẹ̀ kó má fi le koko. Because tí ò bá síkú ni mo máa ń rò wípé tí ò bá kanlẹ̀ síkú, tí ò sí pé a mọ̀ kú, àwọn ọmọ ẹ̀dá Ádámù ò bá bayé jẹ́ jù báyìí lọ. Fún ìdí èyí àwọn èèyàn ń sọ̀rọ̀ ìyàwó Akeredolu pé ìwà tó ń hù something like that gbà wò. But àwọn èèyàn ò sọ̀rọ̀ Arakunrin Akeredolu, wọn ò sọ̀rọ̀ ẹ̀ láì dá. Because wọ́n ròyìn pé ó jẹ́ èèyàn kan tó kóyàn mọ́ra, ó jẹ́ èèyàn kan tó láàánú, ó jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀. So ó jẹ́ èèyàn kan tó jẹ́ akíkanjú. Wọ́n dẹ̀ ní akékaka lójú ọlọ́rọ̀ ni. So fún ìdí èyí
gbogbo wa, èmi, ìwọ, ìrẹ, ẹ jẹ́ ká máa rántí ikú nínú gbogbo tá a bá ń rò lọ́kàn, because ọjọ́ kan ń bẹ tẹnu wa tí ó kọ jíjẹ, ọjọ́ kan ń bẹ tẹnu wa tí ó kọ mímu, ọjọ́ kan ń bẹ bá a fẹ́ bá a kọ̀, ikú yóò yọwọ́ gbogbo wa láwo. So ẹni tá à ń pè, ikú ó pa, ẹni tí ń pè ní ikú náà ó pa. Ẹ jẹ́ ká rántí ikú, ẹ jẹ́ ká hùwà dáadáa. So ọ̀rọ̀ tèmi ò ní jù báyìí lọ. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment. We love you all. Thanks for watching.